Hello, 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 hello. Ẹ̀yin èèyàn wa, èyí ta tún rí gbọ́ nu íńtánẹ́ẹ̀tì o. A kúkú bá wọn gbé, a kúkú wà ní palace pẹ̀lú wọn. Ẹ̀yin mọ nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí ni pé wọ́n ní olórí Tèmítọ́pẹ́, ó mọ òun náà tún fẹ́ ta bíọ́bí, ó fẹ́ kọjá ààyè ẹ̀. Ó kọjá ààyè ẹ̀. Ó mú obìnrin kan wá sí ààfin. Òun àti kábíyèsí ló wá sọ fún kábíyèsí pé, kábíyèsí ẹ níwọ̀n ìgbà tí òun náà ti lóyún látijọ́ ẹ̀. Òun ti rí ẹni tó máa bá òun ṣe surrogate mama o. Òun ti rí o. Ìyẹn máa bá òun gbé oyún tòun náà. Òun náà fẹ́ ṣe irú tàwọn tó kù. Kábíyèsí ní, "Are you out of your mind?" Báwo ló ṣe máa sọ ìsọkúsọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí mi? Ṣebí mo ti sọ fún gbogbo yín pé anybody tó bá ti lè dá oyún tọ́ ní ààfin, tó bá gbé ọmọ kankan wá fún òun, pé kì í ṣe inú ààfin òun lọ́mọ yẹn máa ti, òun máa accept. Kì í ṣe inú ààfin yìí, òun lè accept irú ọmọ bẹ́ẹ̀ ní ààfin. Ó ní ṣe báwọn ti announce fún gbogbo yín pátá àsìkò time tí wọ́n sọ pé ọmọ tán lọ ṣe DNA àbí ẹ̀ ní ṣe DNA. Pé wàhálà tó ń fún òun ti pọ̀ jù. Ṣé títorí pé wọ́n ní tó bá ti lóyún, ó ní time tó yún wọn máa tó, tó máa kúrò láàfin. Ṣé ìtorí ẹ lẹ ṣe wá ń whine òun? Lẹ ṣe ń ṣe gbogbo játijàti tẹ́ ẹ̀ ń ṣe. Ẹ kàn jọ dédé gbóyún wá from nowhere. Ẹ wá ní kábíyèsí ló ni. Àbí ọmọ from nowhere. Ẹ ní kábíyèsí ló ni pé enough is enough. Enough is enough. Wọ́n máa ní kí í ṣe kékeré o. Òun àti Tèmítọ́pẹ́ o. Ó tó Tọ́pẹ́ láti máa sọ pé ìgbà tó wá di orí tòun, òun náà máa ṣe o. Àwọn nǹkan tó ti ṣe o. Wọ́n ní báwo lèèyàn ṣe fẹ́ ṣe surrogate without husband? Ìbí ọkùnrin máa mú tiẹ̀ wọ̀, obìnrin náà máa mú tiẹ̀ wọ̀. Báwo lẹ ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀? Irú àrífín wo ni? Òun ò ever tó bá lọ try ẹ̀, tó bá sọ pé ó fẹ́ gbé ọmọ kan wá pé òun lòún ní. Kì í ṣe ààfin yìí o. Kì í ṣe bíbà yìí o. Pé wótòwótò yẹn kì í ṣe kékeré o. At the end of the day, wọ́n ní Tọ́pẹ́ bẹ̀rẹ̀ sí ní bínú, ló bẹ̀rẹ̀ sí ní kílẹ̀, ló bẹ̀rẹ̀ sí ní ṣe kíni. Òun máa ṣe o, òun náà máa ṣe tòun. Kábíyèsí wá ní, ìwọ try ẹ̀. Ogun àgbọ́tẹ́lẹ̀ kì í parọ́. O try ẹ̀ kì í ṣààfin yìí. Anybody tún lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún òun. Òun ò ní gbà o. Àsìkò ìgbà yẹn ti kọjá o. Ṣé rí pé àwọn people yìí, èmi ò mọ nǹkan tó ń mean o. Ṣé nítorí pé ọ̀rọ̀ olórogún dé ni? Number one ṣe tiẹ̀. Number two, number three, number four. Ṣé wọ́n ṣe ń ṣe nìyẹn? Nítorí pé lágbájá ti ṣe. Tàmẹ̀dú ti ṣe. Làkásègbé ti ṣe. Òun náà di dandan, òun náà máa ṣe. Àṣà àwọn olórí wọ̀nyí, dundun wọn ń láta. Tọ́pẹ́ ní tòun wá ṣẹlẹ̀ sí i. Òun fẹ́ ṣe ti òun. Kábíyèsí ní kò sáàyè. Òun máa ṣe o. Gbogbo wàhálà yẹn, òun náà ń ṣe ń sìn ní ààfin. Gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ o, torí ẹnu àwa ò sí ńbẹ̀ o. Nǹkan tá gbọ́ ní íńtánẹ́ẹ̀tì o. Wọ́n ní wọ́n pè ní o. Ṣé ẹ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn, gbogbo yẹn máa ń pa ilé olórogún. Ilé wàhálà, ilé sàtàní. Ṣé ẹ mọ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Ló bá ní láíláí, òun gbọdọ̀ ṣe tòun. Òun gbọdọ̀ ṣe tòun. Wọ́n ní kò burú. Tó bá lọ try ẹ̀. Ṣé pé àwọn people yìí pẹ̀lú gbogbo ìwà ìbàjẹ́, gbogbo rádaràda tó ń ṣẹlẹ̀ yìí, ṣebí etí wọn náà fi ń gbọ́, wọ́n dẹ̀ ń rí gbogbo ẹ̀. Ẹ ṣáà rí àwọn tó ti kọ́kọ́, àwọn kan tó ń ṣe, tó ń mú jẹ. Wọ́n fi pé àwọn máa mú jẹ. Wọ́n ní wàhálà yẹn yìí wà nílẹ̀. Ó yìí wà nílẹ̀ bá ṣe sọ yẹn. Èwo dẹ̀ ni àṣàkáṣà.
lágbájá ṣe surrogate. Àìmọye àwọn tó ń ṣe surrogate ń bẹ o. Wọ́n ròyìn, wọ́n ní Mariam ti ṣe tiẹ̀ o. Ó fail ni. Wọ́n ní ìyẹn fail. Wọ́n dupe ẹ̀ bàjẹ́. Ó lóye tó kólẹ̀ tó fi ṣe. At the end of the day, wọ́n ní pàwó ló já sí. A ti ẹ̀ gbọ́ ti Mariam pé ìyẹn tiẹ̀ ti dàgbà. Ó ti dàgbà. Gbogbo yẹn a ti mọ̀ pé fake ni. Wọ́n máa mọ̀ pé fake tiẹ̀ ni ti Mariam yẹn. Torí bó ṣe wà yẹn, wọ́n ló ti wọ menopause àgbàlagbà ni. Kíni pancake àti body filler, òun náà fi ń ṣe, lẹ fi rí pé wọ́n young. Àgbàlagbà ni wọ́n, most especially Mariam. Àgbàlagbà pọ́nbélé ni. Ṣé tí irú èèyàn bá ti ẹ̀ sọ pé, although ó sọ pé òun fẹ́ ṣe surrogate náà ló lọ ṣe o, èèyàn mi rò pé èèyàn lè gbóyún. Ìyẹn ti ṣe gbogbo, ó ti ta, ó ti rà. Kí kábíyèsí tó na wọ́n gan. Eléyìí tó ń pè ní Tọ́pẹ́ ń sìn tó lóun fẹ́ ṣe tòun. Ó fẹ́ ṣe. Kábíyèsí ní kó dán wò. A mọ̀ pé kì í ṣe eré ọmọdé lóun fẹ́ ṣe. Ẹ mọ̀ pé òun ti bímọ tẹ́lẹ̀. Wọ́n ní ọmọ 3 months ló sá fi ilẹ̀ tó wá fẹ́ kábíyèsí. Ẹbí kábíyèsí náà, wọ́n ní nǹkan tó wọn ọmọ jẹ. Kò wọn ọmọ nú. Kábíyèsí lórí oko ikún tó gbẹ̀pà sí tó lọ gbé gbogbo wọn wá. Báwa náà ṣe ní dá àṣàkáṣà. Báwa náà ṣe ní ìwà oníwà káàkiri. Tẹ bá rí Tèmítọ́pẹ́ yìí, very quiet, ẹ má rò pé ó quiet. Ojú ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni quiet. Àṣé náà mọ̀ rárá ni. Kí ni ìtumọ̀ wá lọ gbé ẹnìkan wá fún kábíyèsí pé ìwọ náà fẹ́ ṣe surrogate, ìwọ náà fẹ́ ṣe. Ṣé tí kábíyèsí ò bá wà sensible enough, àti pé wọ́n máa ń kọyàn náà ni. Wọ́n ti kọ́ kábíyèsí. Ṣé ẹ mọ̀ pé ọkùnrin ni? Gbogbo ètékété àwọn náà kọ́ kábíyèsí. Ẹ̀sìn nígbà tó wá di pé wọ́n ti ń kọjá ààyè wọn jù, wọ́n ti kọ́ kábíyèsí ní oríṣiríṣi ọgbọ́n. Torí ẹ ni kábíyèsí ṣe ní àgbẹ̀dọ̀. Wọ́n ní Tọ́pẹ́ sọ pé lórí àkàrà léegun wá di tòun. Ìyẹn ní no, tó bá try ẹ̀. Tó bá try tó fẹ́ sọ fún yẹn. Ẹ mọ̀ pé kábíyèsí ó ti yarí mọ́ lọ́wọ́ nìyẹn. Àìjẹ́ bẹ́ẹ̀, ìyẹn náà máa tún lọ. Tó bá ti kábíyèsí wọ́n ní tí wọ́n bá ti lóyún. Nítorí ẹ̀ náà ṣe ń rí chance láti ṣe gbogbo rádaràda. Tó bá ti lóyún báyìí, wọ́n ní wọn kàn kúrò ní ààfin. Before you know it, wọ́n náà ti bímọ. Wọ́n ti gbóyún kúrò láàfin, wọ́n ti bímọ. Wọ́n á dẹ̀ lọ prepare ọmọ, wọ́n á gbé wá sáàfin. Kábíyèsí ní enough is enough this time around. Because wọ́n ti la kábíyèsí lójú. Kábíyèsí dẹ̀ ti gbọ́n anybody tó bá dẹ̀ ṣe. Ó ṣe fẹ́lẹ́dàá rẹ̀, ó ṣe pé that is nonsense. Kò tí ẹ̀ yẹ kí nǹkan bẹ́ẹ̀ máa jáde láti irú situation bẹ́ẹ̀ àárín fi lè gbẹ fún kábíyèsí níbẹ̀. Ilé lágbára o. So nǹkan tá tún rí gbọ́ nìyẹn pé Rónkẹ́ náà fẹ́ cash out, òun náà fẹ́ ṣe bí tàwọn ẹlẹgbẹ́ òun tó ń ṣe o. Nǹkan tá gbọ́ náà nìyẹn. Ẹ mọ̀ pé a bá wọn gbé láàfin, nǹkan tá gbọ́ òun là ń sọ. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa, bá fi sí comment section. Ẹ ṣé bye.